أفريقيا ما إتقاسي أمريكا يا هيا صلاتي خادمكم. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم صل وسلم على من مدت عليه البلاغ رواقها صلى الله عليه وسلم. صلى الله عليه وآله. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹ́njẹ́ tán Ọlọ́run masaba wa mú bá ọ̀gá wa àgbà aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì náà ni mo dá kọ́ láyòmbó rẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ àṣàlátù Maulana Amirul Jayshi Ọlọ́run bá ń kẹ́ wọn ya Rabbi ya Ghaffar اغفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي. بسم الله قل هو الله. آمين. mo kí ọkùnrin Ọlọ́run. Salamun alaykum sunnatun nabawiyyatun. Bàbá wa ọba ìlú Ìlọrin. Salamun alaykum sunnatun nabawiyyatun. Bẹ́ẹ̀ bàbá mi wí ṣéwù dáadáa. Salamun alaykum sunnatun nabawiyyatun ijabatu. Faridun ala kulli muslimin. Ijabatu. Faridun ala kulli muslimin. Ẹ̀rí rẹ̀ tá ń ṣe lójú yín báyìí. Ẹkún ò ní gbẹ̀yìn rẹ̀ fún yín. Salamun alaykum. Mo fi bàbá mi ọba ìlú Ìlọrin mo fi kí wa kí lórí mùsùlùmí. Salamun alaykum. Bàbá dáadáa bàbá onínú rẹ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. Lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú ló kù tí bàbá ń rí báyìí. Ẹ wàá fojú ná ìdùnnú ọjà náà kalẹ̀kalẹ̀ ni. Salamun alaykum. Mo kí bàbá mi tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. Salamun alaykum. Ashabul amaimi. Salamun alaykum. Àsìdájẹ́lú àmàmàdájẹ́lú tí máa bá wọ̀tọ́ da kò ní báyìí ẹ̀yin àgbàlagbà. Salamun alaykum. Mo kí àwọn bàbá tí ń bẹ tí mo jókòó tí wọ́n tí ń gba ooru wọn sára. Salamun alaykum. Sirru Samdani mo kì í. Salamun alaykum sunnatun nabawiyyatun. Mulku Sulaimana mo kì í. Salamun alaykum sunnatun nabawiyyatun. Àfáwà Muhyiddin Gidado mo kì í. Salamun alaykum sunnatun nabawiyyatun. Pẹ̀lú àṣẹ bàbá wa ọba ìlú Ìlọrin gbogbo ẹ̀yin ìyá wa ó débẹ̀ ó dérọ̀ ẹni náà ẹ dáhùn dáadáa ẹ yòóbó ànábì lẹ́ẹ̀kan náà káwọn ọmọ yín ṣoríire. Salamun alaykum. Mo wá tàtàrà gbogbo àwọn jàmá mo kí gbogbo ẹ̀yin àfa tí ń bẹ níkàlẹ̀ mo wá darí kíkì mi sọ́dọ̀ ẹni nì ọkùnrin Ọlọ́run àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bàbá rìnrìn kápá rìnrìn bínú tiẹ̀ ọba da sí ntọ́ da ò ní tàtàrà tiẹ̀ náà jáde. Allahu akbar. Ahlan bi majidil alami yili faiki ya jawhazul anta wala bilimaiki. Ahlan bi majidil alami yili faiki ya
جوثر أنت ولا بالمائك Rọ́ìdù mo kì í pọ̀. يا جوثر أنت ولا بالمائك ولست بالباقية ومارك بلغ المبين بلغ المبين وحسبك الوكيل بلغ المبين وعظمك الوكيل ولست بالباقية ولست بالباقية ومالك بلغ المبين وحسبك الوكيل بلغ المبين وعظمك الوكيل. mo fi ẹsẹ̀ orin méjì tí mo kọ yìí mo fi kí Balagul Mubin. أعلم بمجد العالمين الفائق. ẹ dákun torí Ọlọ́run ẹ wò ó bá lẹ́yìn tí dùn dáadáa ń dùn mẹ́lòmíì tinútinú tọkàtọkà. أعلم بمجد العالمين الفائق. ṣé bá a ti ń pariwo ṣéwù yẹn síbẹ̀ ló dọ́kàn wa. أعلم بمجد العالمين الفائق. bẹ́ẹ̀ bá dunnú sí ń tọ́ da Ọlọ́run ó dunnú sóun náà. أعلم بمجد العالمين الفائق. ògo àgbáyé ògo àgbáyé. يا جوثر يا جوثر أنت ولا بالمائك يا جوثر أنت ولا بالمائك. gbogbo ẹni ó bá ní gíláàsì tó dáa nílé kò ní jù kò mọ gíláàsì ń gíláàsì níta. يا جوثر من أكرم أكرمه الله. يا جوثر ẹni ó bá pẹ́ ńtọ́lọ́wọ́n ọba bá pẹ́lẹ́ Ọlọ́run máa pọ́n tòun lé. يا جوثر ẹni bá ní tó dáa lòun ó máa wá fàbùkù kan tọ́lọ́wọ́n ọba pẹ́lẹ́ ọ̀ntọ̀hún kíláàsì rẹ̀ ó sì máa bàjẹ́. يا جوثر أنت ولا بالمائك. agbára kọ́ ntọ́lọ́hún ṣe lélẹ́yìí. يا جوثر أنت ولا بالمائك. bàbá mi ọba Ìlọrin ní gbogbo Ìjẹ̀bú yà yìí wọ́n ẹ ṣàìsùn bí ẹ bá ṣe pé àmì tí wọ́n rí ló jẹ́ kí wọ́n máa ṣàìsùn tó ń ṣe. ولست بالباقية ومارك. tàtó wá sọ pé bàbá mi wakilul muslimina. ولست بالباقية ومارك. ẹni bá fẹ́ ń tọ́ da kó jáde látara òun kó dunnú sí ń tọ́ da kó má bànújẹ́ sí ń tọ́ da. ولست بالباقية ومارك. sọ ma pé wọ́n da àwọn tó bí ọ méjèèjì ọ̀dà ló jẹ́ kí wọ́n náà máa hùwà ìdá. àmọ́ èyí tó da ni wípé kí wọ́n da kí n tó lè jáde lára rẹ̀ náà da. ولست بالباقية ومارك. gbogbo wa ta wà ń bíbà yìí tí mo wá ń dùn lálẹ́ òní ìdùnnú gbére Ọlọ́run ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa náà. بلغ المبين وعظمك الوكيل. tí wọ́n bá fi ọ̀rọ̀ dá yẹn lọ́la bàbá wa al-miskinu billahi ni wọ́n ń bọ̀ wá. بلغ المبين. Ọlọ́run wọlé Mawlana Sheikh Adam Balagul Mubin. بلغ المبين. ẹ pariwo ṣéwù ni. بلغ المبين. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni yóò máa dá sí ní pẹ̀lú ògbó Ọlọ́run. بلغ المبين. ọlá gbólóhùn Mawlana Sheikh Adam Rabbi inni qad alimtu billadhi qad kana minni min zunubi wa ma'asi inna nafsi qaratni ya ilahi fa'fu anni ya ilahi fa'fu anni يا إلهي فاعف عني 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 يا إلهي فاعف عني
rọ́bì ní kọ́ọ̀dí àìlèmùtù. Ẹ̀rí lù náà lù dáadáa. Tí mo sì wò pé mi ń bá lọ kì í ṣe owó bòyí lónìí. Rọ́bì ní kọ́ọ̀dí àìlèmùtù. Ilẹ̀ ní kọ́ọ̀dí kánà mi ní. Yuzunubi wa maasi. Siru Samadani. Inna nafsi daratini. Afukan lahuma ali. Khaira shay'in atamanna. Wa iza lam tardu anni. Khabasani ya jahi. جمالا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا لم أكن إنسان مكلف لتومي لم دليلي أنت ما فلكل حقا باب المبين في جميع المسلمين قولي لا تليه غيري pẹ̀lú ogun ọlọ́run lẹ́yìn tá ní mọ́tò jàmánà àwọn nàbàtà àwọn tó rọ́bà mo ti rà kọ́ àwọn àyàwádà àwọn àbúrò ìsáwọ̀ kàlà lẹ́yìn táwọn ní lọ́wọ́ dẹ̀lílì àtàmà wàlí kùlítà àpọ̀ ìjẹ̀mí ìmọ̀lì yóò kú ní òní ìlànà ní òní. Ọmọ ẹ̀sán lẹ́jẹ̀ fún ṣé ń wà líle. Ọmọ ẹ̀sán lẹ́jẹ̀ fún ṣé ń wà líle. Bàbá wíwúrí òkú àgbáyé oníwà sí o. Lẹ́sẹ̀ lè ṣùgbọ́n lẹ́bàá lákùnrin ṣàfàfà. Ìjẹ̀bù ó ṣàfàfà bí ó ṣá. Lẹ́sẹ̀ lè ṣùgbọ́n lẹ́bàá lákùnrin ṣàfàfà. Àṣàrà tó rẹ̀ nàbí ilé kẹrí mi. Bàbá Sàlátù ẹ pariwo ṣéwù. Wọ́n ní kó máa wá fún mi. Mo kọrin yẹn pé àlìbálágù wálé Ìjẹ̀bú. Páàkì kan ni wọ́n gbé wáyé. Ọlọ́njẹ́ túrísì ló gun ọlọ́run. Àgbáríkà lè dà yá mi. Àlìbálágù wálé Ìjẹ̀bú. Ọmọ ẹ̀sán lẹ́jẹ̀ fún ṣéwù àlìlì.
ọmọ ẹ̀sán lẹ́jẹ́ fún ṣẹ́wù wà lílì. Gbogbo àgbáyé ò ní wá sí o. Fẹsẹ̀ ti ṣùgbọ́n lẹ́wà lágbèé ṣàbàbà. Ó ṣàbàbà ló ṣàlẹ̀. Ó yẹ ti ṣùgbọ́n lẹ̀. Fẹsẹ̀ ti ṣùgbọ́n lẹ́wà lágbèé ṣàbàbà. Àṣàlátù ala nabiyil karim. Bàbá Sàlátìrì mi ní kàkí. Wọ́n jẹ́ kó orin wá. Ẹ máa kú lálẹ́ dàgbọ̀. Àwọn tó yẹ kò mí sí. Ọlọ́run ti sọ. Sọ̀látù